Ní orúkọ Kristi la kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí. Àdúrà wa sí Ọlọ́run wípé Ọlọ́run Olódùmarè yóò fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Kí a tó wá tẹ̀síwájú lónìí, a ó ẹ dárúkọ yín fún àwọn ará ilé sà. Orúkọ mi ni Reverend Canon Sunday Adéníjì. Dáàdì wa orúkọ yín. Orúkọ mi ni arákùnrin Bámigbọ́lá Káyọ̀dé láti St. Peter Church, Agídò, Ìgbògìlà. Orúkọ mi ò yí padà, Reverend Bọ́lọ̀dúró BF. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé orúkọ rẹ̀ ga, Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. Bàbá, à ń lọ sínú ẹ̀kọ́ rẹ lónìí. Jésù, wọ́n ti kára rẹ wá kọ́ wa. Àmín. Ní ìkẹyìn, Olúwa jọ̀ọ́ jàre jẹ́ adẹ́nìdá láàrin. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí a ti mọ àkòrí tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, òun la pè ní eréje Kristẹni. Ẹ̀ka àkòrí òun ni ìdíwọ́ nínú eréje Kristẹni apá kẹta. Ìdíwọ́, ohun tó máa ń fa ìdíwọ́ nínú eréje Kristẹni. Kí ni wá ní orí ọ̀rọ̀ èyí tá fẹ́ kẹ́kọ̀ọ́ lé lónìí? Òun la pè ní ìbẹ̀rù inúnibíni. Ìbẹ̀rù inúnibíni. Ibi kíkà wa ní ìwé Gàlátíà orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹrìnlá. Ta ló wà níbẹ̀? Ṣùgbọ́n nígbà tí Pétérù wá sí Áńtíókù, wọ́n takò ó ní ojú ara rẹ̀ nítorí tí ó jẹ́ ẹni tí àbá bá wí, nítorí pé kí àwọn kan tí ó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé, ó ti ń bá àwọn kèfèrí jẹun. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, ó fà sẹ́yìn, ó sì ya ara rẹ̀ sí apá kan. Ó ń bẹ̀rù àwọn tí ó ṣe onílà. Àwọn Júù tí ó kù sì jùmọ̀ ṣe àgàbàgebè bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú rẹ̀, tó bẹ́ẹ̀ tí wọ́n sì fi àgàbàgebè wọn fa Bánábà tìkára rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí mo rí pé wọn kò rìn déédéé gẹ́gẹ́ bí òtítọ́ ìhìnrere, mo wí fún Pétérù níwájú gbogbo wọn pé, bí ìwọ tí í ṣe Júù bá ń rìn gẹ́gẹ́ bí ìwà àwọn kèfèrí, láì ṣe bí àwọn Júù, èé ṣe tí ìwọ fi ń fi agbára mú àwọn kèfèrí láti máa rìn bí àwọn Júù? Ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ ni wípé láti ní òye nípa ohun tí inúnibíni jẹ́. Ìkejì, láti jíròrò lórí àwọn okùnfà inúnibíni. Ìkẹta, láti ní òye bí inúnibíni ṣe lè fa ìdàrúdàpọ̀ bí a kò bá káwọ́ rẹ̀ dáradára. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Ìbẹ̀rù inúnibíni jẹ́ ìdíwọ́ ńlá kan ní ipa ọ̀nà eréje Kristẹni. Pétérù àpọ́stélì bẹ̀rù inúnibíni láti ọ̀dọ̀ àwọn Júù. Nítorí náà, ó hu ìwà àgàbàgebè, èyí tí ó mú kí àpọ́stélì Pọ́ọ̀lù bá wí láì fi falẹ̀. A rí pé Pétérù ṣe ohun tí ò dára. Pọ́ọ̀lù sì bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ọ̀nà wọ́n wípé ohun tó ṣe kò dára. Ìbẹ̀rù inúnibíni ti sún àwọn Kristẹni kan sínú àgàbàgebè. Ó sì ti ń tipa bẹ́ẹ̀ mú kí wọ́n sẹ́ ìgbàgbọ́ wọn, tí wọ́n sì ń dàpọ̀ mọ́ ayé. Ọ̀pọ̀lọpọ̀ lónìí nípasẹ̀ inúnibíni, wọ́n ti kọsẹ̀, wọ́n ti kùnà, wọ́n ti ṣe ohun tí ó tọ́. A rí pé irú ìwà yìí a kò gbúdọ̀ fi ààyè gbà láàrin àwùjọ àwọn ọmọ Ọlọ́run. A gbúdọ̀ paná rẹ̀, a gbúdọ̀ tí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ tí a bá rí irú ìwà bẹ́ẹ̀, èyí tí ó lè mú ká àwọn ọmọ lẹ́yìn Kristi di apẹ̀yìndà tàbí kọ́ máa hùwà àgàbàgebè. Ẹ bá wo ibi tí a kà nínú ìwé Gàlátíà orí ìkejì ẹsẹ̀ kọkànlá dé ìkẹrìnlá. A gbé Pétérù bá àwọn kèfèrí jẹun, ṣùgbọ́n nígbà tí ó rí àwọn akọbí ẹgbẹ́ rẹ̀, kí ló ṣe? Akọgbó sá sẹ́yìn. Àwọn èèyàn sì bá wípé torí ó mọ̀ pé ohun tóun ṣe ò dára. Ìwọ tó ń gbọ́ mi, gbogbo alamọ ohun tó tọ́, ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́. Ohun tó bá lè mú kí Kristẹni akọni ẹgbẹ́ wa ṣubú, ẹ má ṣe ṣe. Ẹ jẹ́ ká sá fún inúnibíni. Ìbéèrè fún ìjíròrò ní ṣókí: sọ ipa tí ìbẹ̀rù ní nínú iṣẹ́ ìránṣẹ́ Pétérù gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìwé mímọ́ wa lónìí. Ó yá. Gẹ́gẹ́ bí ibi tí
yẹ̀wò, a ó rí pé ìbẹ̀rù ló mú Pétérù tó fi hùwà àgàbàgebè. Ipa tí ó sì ní ni wípé irú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde tàbí tí wọ́n ti dàgbà nínú ìgbàgbọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n lè káàárẹ̀ nígbà tí wọ́n bá ti rí àwọn tí wọ́n ti wà ní ọ̀nà ìgbàgbọ́, tí wọ́n fi ohun kan tàbí òmíràn ní ọ̀rọ̀ ìyìnrere yé wọn, tí wọ́n sì rí pé àwọn gan pàápàá ó dàbí ẹni pé wọn ò dúró ní orí ọ̀rọ̀ wọn. Ìbéèrè kejì sọ pé ṣe àtúpalẹ̀ ipa tí ìbẹ̀rù ní nínú ìwé Númérì orí ìkẹtàlá ẹsẹ̀ 21 dé 23. Ìwé Númérì orí ìkẹrìnlá ẹsẹ̀ 1 sí 4. Báwo sì ni ìbẹ̀rù níbínú ṣe lè jẹ́ ìdíwọ́ fún Kìrìsìtẹ́nì láti tẹ̀síwájú nínú eré ìje? Tí a bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fún wa nínú ìwé Númérì orí kẹtàlá 31 to 33, ó fi yé wa wípé àwọn aláìgbàgbọ́ wọ́n sọ ìgbàgbọ́ wọn nù, kò jẹ́ kí wọ́n tẹ̀síwájú. Ìbẹ̀rù tí wọ́n ní kò jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Èyí ìbéèrè yẹn tẹ̀síwájú pé báwo ni ìbẹ̀rù nínú bíní ṣe lè jẹ́ ìdíwọ́ fún Kìrìsìtẹ́nì láti tẹ̀síwájú. Nígbà tí ìbẹ̀rù bá ti wà, tí a bá ti jẹ́ kí òjò wọnú ayé wa, a ò ní lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èyí dẹ̀ máa fa ìfàsẹ́yìn fún wa fún ìtẹ̀síwájú eré ìje. Sí ní àfikún, a ó rí wípé ìròyìn tí a mú wá bá àwọn ènìyàn Ọlọ́run tó ní òun yóò gba ilẹ̀ yẹn fún wọn, wọ́n sọ ìrètí nù. Wọ́n gbàgbé àwọn alágbára, wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí aláìlágbára. Wọ́n gbàgbé ohun tí Ọlọ́run lè ṣe, Ọlọ́run tí ó ti fún wọn tó ti fi wọ́n lọ́kàn balẹ̀. Wọ́n gbàgbé wípé Ọlọ́run yẹn ò tí ì fi wọ́n sílẹ̀. So wọ́n wò ó wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ onírúurú ọ̀rọ̀. So ìbẹ̀rù ó máa ń sọ alágbára di aláìlágbára. Ìbẹ̀rù máa ń mú kí ẹni tí Ọlọ́run dúró tì, tí Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, kó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí, nígbà tí ó bá ti bẹ̀rù, á rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé òun ò ní ènìyàn, òun ò ní aláfẹ̀yìntì. Ìbẹ̀rù pààyàn ju ikú lọ. A kò gbúdọ̀ gba ìbẹ̀rù láàyè, torí ẹ̀mí tí Ọlọ́run fi fún wa kì í ṣe ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ẹ̀mí ìgboyà tó yè kooro. Ìbéèrè kẹta sọ pé jíròrò bí ìbẹ̀rù inúnibíni ṣe lè fa ìdádúró nínú ìyìnrere Jésù Kristi. Ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 53 dé 54. That is Matthew chapter 26, 73 to 74, Galatians 2, 12 to 13. Ẹ ṣé púpọ̀. Wọ́n ní ká jíròrò bí ìbẹ̀rù inúbíni ṣe fa ìdádúró nínú eré ìje Jésù Kristi. A ó rí pé ìbẹ̀rù inúnibíni ó mú kí Pétérù kó sẹ́ Jésù. Ìbẹ̀rù inúnibíni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń fa ìrìn àjò onígbàgbọ́ sẹ́yìn, pàápàá jùlọ àwọn tí wọ́n rí ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí ọ̀nà. Ṣùgbọ́n nígbà tí àwa tí a dúró, tàbí ká sọ pé àwa tí a rò pé a dúró, tí ìbẹ̀rù bojo tàbí ohun kan bá ti mú wa tó ti yàtọ̀ sí bó ṣe yẹ kí ọ̀nà tó yẹ ká tọ̀, a ó rí pé àwọn tó tún fara pẹ́ wa tàbí tí wọ́n gbé ara lé wa, irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á fà sẹ́yìn. Wọ́n á rí pé àwọn ẹni yìí aláìlágbára, kò tiẹ̀ sí agbára kan, wọ́n á fà sẹ́yìn. Ẹ wo bí Pétérù ti jẹ́ ẹni ìgboyà tó, akọni tó ní ọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó rí bọ́n ṣe fi ìyà jẹ Jésù Kristi, pé bí aṣíwájú wa bá lè lárò èyí kọjá, òun ṣe kí ni ó fi sẹ́ Jésù. Má sẹ́ Jésù nítorí inúbíni tàbí wàhálà. Ìbéèrè tó kẹ́yìn ni pé kí ni àwọn ẹsẹ̀ Bíbélì fún ìgboyà nígbà tí a bá dojúkọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bani lẹ́rù? Orí Dáfídì orí 56 ẹsẹ̀ 12, ìwé wòlíì Àsáyà orí 43 ẹsẹ̀ 1 sí 2. Láì tí ẹ ti wo orí ọ̀rọ̀ tí wọ́n fún wa. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa pé èmi kì yóò fi ikú kan bí kò ṣe yíyè. Èyí fún wa ní ìgboyà wípé àwa kì yóò fi ikú kan bí kò ṣe yíyè.
nígbà tá a bá di ojúkọ ìṣòro, ìyẹn ní ìgboyà. pé tí a bá ní ìgboyà nínú Kristi àwa kì yóò kó ikọ̀ bí kò ṣe yíyè. Ṣe ní àfikún ni. bẹ́ẹ̀ ni bákan náà ní inú ìwé wòlíì àìsáyà orí 54 ẹsẹ̀ 17, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Ọlọ́run Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Eléyìí fún onígbàgbọ́ òdodo ní ìgboyà láti dúró nígbàtí ìbẹ̀rù tàbí ohun kan tó bá fẹ́ ta lé. Eléyìí jẹ́ lára àwọn ìgboyà. Tẹ́ bá dẹ̀ wo Jeremáyà orí 17 ẹsẹ̀ 14 bákan náà, ó ní wò mí sàn Olúwa, èmi yóò sì sàn, gbà mí là, èmi yóò sì là, nítorí ìwọ ni ìyìn mi. So a ó rí pé ọ̀rọ̀ ìmúlọ́kànlé, ọ̀rọ̀ tí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ó wà fún ohun tí ó ń lé ìbẹ̀rù jáde nínú ipòkípò tí ènìyàn bá wà. Ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ìgboyà wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run sí, ó ní ìgboyà nígbà tí inúnibíni bá dé tàbí ìdojúkọ láti lè dúró ní orí ẹsẹ̀ rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àwọn ìrírí tí bani lẹ́rù yóò máa wà nígbà gbogbo nínú eré ìje Kìrìsìtẹ́nì wa. A gbọ́dọ̀ gbàdúrà fún ìgboyà nígbà gbogbo láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ìyìn rere láti parí eré ìje náà tògótògó. A gbọ́dọ̀ jẹ́ aládùúrà. A gbọ́dọ̀ máa gbàdúrà ká tún máa gbààwẹ̀. Ẹ máa wá ojú Ọlọ́run nígbà gbogbo. Bí a bá ṣe yìí, a ó parí eré ìje wa sínú ògo Ọlọ́run. Ṣọ́ra, má ṣe jẹ́ olójo, nítorí pé olójo a máa kú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà síwájú ikú rẹ̀. Dádì nà mọ́mì, ẹ̀gbọ́n àti àbúrò, ẹ má jẹ́ olójo, ẹ jẹ́ akọni nínú ẹ̀mí. Nítorí náà ẹ̀yin yóò jèrè ìgbàgbọ́. Fún àkọ́sórí wa, ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28. A ó jọ kà papọ̀. Ó yá o. Ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Ní orúkọ Jésù, Ọlọ́run á fún wa lẹ́mí ìgboyà rẹ̀. Bàbá gbé ọ̀gá fún ẹ̀kọ́ Bíbélì tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Fún wa lẹ́mí ìgboyà. Fún wa lẹ́mí ìgboyà. Èyí la bẹ̀bẹ̀ fún ní orúkọ lamọ̀ rẹ̀ Jésù Kristi agbára wa. Àmín.